Mo kí gbogbo wa pé káàárọ̀ àdẹ̀tú káàbọ̀ sí orí platform wa tí a mọ̀ sí KOIKIMEDIA, bringing the world closer to your doorsteps. Gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ pé lórí ìkànnì wa a máa ń fi description ní bí nǹkan ṣe láti rí àti bí expectation wa pé bó ṣe láti rí náà nìyẹn. Lákọ̀ọ́kọ́ mo wà ní agbègbè kan tó ń pè ní North West NW6 Wisden ní ìlú London. Mo fẹ́ ká jọ wo ilé ìjọsìn tí ó wà níwájú yìí tó ń pè ní Christ Church St. Lawrence, the Church of England. Lákọ̀ọ́kọ́ bí ṣe máa ń sọ United Kingdom ó pín sí ọ̀nà mẹ́ta. Òun náà ló pín sí England, Wales àti Scotland. But lọ́dọ̀ tiwa wọ́n kó Yorùbá, Igbo àti Hausa, wọ́n merge gbogbo ẹ̀ papọ̀. Àwọn Fúlàní tí wá láǹfààní, àwọn tí wọ́n jẹ́ minority tí gbogbo population wọn tó 6 million wọ́n di ẹni tí ó ń control Nigeria lẹ́nu. Now kí ni mo fẹ́ fàyọ ni pé bí a bá wo ilé ìjọsìn nísìn tí à ń wò, a rí pé a rí àwọn tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ tán lọ́bì tí ebi ń pa, tí ó yẹ pé inú ibẹ̀ ni wọ́n ń lọ. Olúkálukú ló ní different role tó gbọ́dọ̀ play ní agbègbè kankan. Àdúgbò tí adẹ̀wà yìí ló ń pè ní the London Borough of Brent. Nínú Brent yìí náà ni àwọn ilé council wà, níbẹ̀ ni school wà, níbẹ̀ ni park wà, train station lọ towards this side. Now níbẹ̀ náà ni gbogbo àdúgbò tí à ń rí. Àwọn àdúgbò yìí gẹ́gẹ́ bí àdúgbò tí wọ́n láti máa look after according to bí expectation ṣe láti rí pé local government ó ní role tó láti fi tọ́jú àwọn tí wọ́n wà ní àdúgbò yìí. Now tí ilẹ̀ Yorùbá land tí à ń bẹ pé kó tètè dé nígbà tá a bá gbà á rí pé ó máa change. Kò ní díẹ̀ tó ń ṣe ẹ̀sìn lọ́wọ́. As you can see, the church is closed. Kò sẹ́ni kankan tó wà ní church because yàtọ̀ sí bíi bishop tó ń ṣàdúrà lẹ́yìn nínú yàrá ẹ̀. So gbogbo eléyìí la ṣe ń sọ fẹ́yìn ọmọ Yorùbá pé ọ̀rọ̀ Yorùbá nation kò ní kankan ṣe pẹ̀lú ó ń tako religion. Religion kọ́ là ń jà fún. n tá ń jà fún ni à ń jà fún bí life wa ṣe máa better, tí a máa ní a very good life, tí a dẹ̀ máa wà nínú environment àti society tó ń ṣiṣẹ́. That is exactly what we are fighting for. Ìyẹn la ṣe ń pè ní self-determination, the inalienable right. Mo expect pé lágbára Ọlọ́run àwọn tí wọ́n ti gbàgbọ́yé á jẹ́ kí àgbọ́yé á dé bá gbogbo wa láṣẹ Èdùmàrè. Orúkọ tèmi náà lẹ́ǹkan sí ni Ọláyọmí Kóìkì tí gbogbo èèyàn mọ̀ sí KOIKIMEDIA, bringing the world closer to your doorsteps.